Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ẹ rí ìbéèrè mi pé mo níbo ni ojú Yahweh wà. Mo dẹ̀ fẹ́ kọrin fún bàbá Yahweh báyìí. Má jẹun wàhálà láì rí ọ, má jẹun wàhálà láì rí ọ. Bàbá Yahweh mo wá sọ́dọ̀ rẹ, má jẹun wàhálà láì rí ọ. Mósè wá ó sì rí ọ, Jákọ́bù wá ó sì rí ọ. Yahweh mo wá sọ́dọ̀ rẹ, bàbá Yahweh má jẹun wàhálà láì rí ọ. Àwọn nǹkan tó ṣe Yahweh, ó dẹ̀ pé bàbá Yahweh bẹ́ẹ̀ bàbá Yahweh gbọ́dí dé, kò yé mi o. Mo fẹ́ play kíní fún yín, tí n bá ti play ẹ mọ ìdí tí mo ṣe sọ pé kí ni Yahweh, ìyẹn bàbá Yahweh. Yahweh, 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 Yahweh kùmàmà, Yahweh, Yahweh ni gbogbo Nàìjíríà gbójúlé pé òun ló lè solve problem wọn. Mo lólúwa tó ń gbójúlé, ajagun ṣẹ́gun wà lẹ́yìn mi o. Yahweh mo sinmi lé ọ. Gbogbo ìṣòro Nàìjíríà lé ní orí Yahweh lẹ́gbẹ̀lé. Ṣùgbọ́n Yahweh ṣe nǹkan kan, mo kà á, mo rí lórí YouTube lénìí. Ó dẹ̀ yà mí lẹ́nu ìdí tí Yahweh ṣe máa take irú decision yẹn. Why tí Yahweh ṣe máa ṣe. Wọ́n ní Yahweh ò kí ń fail. Yahweh can never fail. His word will surely come to pass. Yahweh never fail. Yahweh, Yahweh never. Àbí kí ẹ̀kọ́ tó sọ fún wa nìyẹn. Ṣùgbọ́n Yahweh fail báyìí. Yahweh fail. Mo fẹ́ kí gbogbo yín wò nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tí Yahweh ṣe. Tí mo ṣe sọ kí ni bí ó ṣẹlẹ̀ sí Yahweh náà. Kí ìṣẹ̀lẹ̀. Mo fẹ́ fún yín ní Yahweh. Yahweh. Ẹ̀yin Naija, you guys are sick. Ọlọ́run dáríjì mi. Àwọn ìkàrà wa up ni anyway. Let's join this. Mo fẹ́ kẹ́ wò. Which countries have imposed travel restrictions on the UK? In today's video update, we'll take a look at which countries have imposed travel restrictions on the UK. On the 12th of December 2021, Israel declared that the United Kingdom had been added to its red list for travel, given concerns over the spread of the new COVID-19 variant Omicron. Effective from the 16th of December 2021, Israel will restrict UK travel for its nationals and permanent residents unless the Exceptions Committee grants them advance permission, or they are transiting through the UK for less than 12 hours, without leaving the airport of arrival. Also, from the 16th of December 2021, non-Israeli nationals will be banned from entering Israel from the United Kingdom, unless they also have permission from the Exceptions Committee. Regardless of the vaccination status, Israeli citizens returning from the UK will be taken to a managed isolation facility, where they must stay until their PCR test result taken on arrival is confirmed as negative. If the test result is negative, and provided that the individual can isolate alone, away from other household members, they will be permitted to complete their remaining 14-day isolation period at home. This is the end of today's video update. So, tí n bá play ẹ̀ fún yín, tí n bá sọ ẹ̀ nígbàgbọ́, mo fi gbogbo rẹ̀ fún pátápátá láìkú, ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ẹ, Yahweh, Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run Ísírẹ́lì. Kí ló ṣẹlẹ̀ sí River Jordan? Kí ló ṣẹlẹ̀ sí River? Mo rántí pé ìgbà tí ní church wa ń bí ìgbà church mo lọ tẹ́lẹ̀ ní London, ìgbà táwọn ará church wa lọ sí Israel, omi River Jordan tó ń búra wá fún mi tí ìlò láti gbà because mo kàn rí as irrelevant pé kí ló wà ní River Jordan, kò jọ mí lójú pé torí mi ìgbà tẹ́mi ń lọ sí church yẹn omi ara kejì
ó ní ìtumọ̀ sí mi ju gbogbo River Jordan àbí nǹkan báyìí pé kí ni rọ́bìṣì wo mo ní torí mi ò tẹ́ mọ̀ pé bàbá Ọ̀rúnmìlà dá omi sílẹ̀ lórí òkè ọlọ́ta ṣe mọ̀ pé wọ́n ti brainwash wa bọ̀ bí ìkejì yẹn wọ́n á wò pé omi River Jordan wo àwa gan lómi tó superior ju River Jordan lọ pé kí ló ń ṣẹlẹ̀ ní River Jordan tí ó ń ṣẹlẹ̀ ní kejì so mi ò kà sí pé omi òkèèrè ò ń kọ́ kí ló ń ṣẹlẹ̀ omi odò ọwá ń kọ́ kí ni wọ́n torí River Jordan wọ́n dẹ̀ ra wọ́n tún tà fún wọn ni wọ́n package ẹ̀ wọ́n fi cross sí wọ́n ṣe gbogbo ẹ̀ so kí ni mò ń sọ ni pé God of Israel lẹ́nìí God of Israel kò kọjá gbogbo báwọn kátólíìkì wọ́n ṣe rojọ́ kátólíìkì pé wọ́n bẹ́ orí àwọn èèyàn wọ́n gé orí àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn wọn ò kọjá Europe náà ti ṣe madness wọn ò gbé God of Israel wá bá wa àwọn wo ló fi God of Israel gbé àwọn Áfíríkà láti ilẹ̀ dúdú tí wọ́n kó wọn lọ sí Amẹ́ríkà ṣe bá àwọn Britain ni àwọn Great Britain náà fi kó àwọn èèyàn dúdú lọ sí Canada àwọn ló gbé God of Israel lọ Canada àwọn Britain ló gbé God of Israel lọ sí gbogbo continent tó pàkiri ayé ìbá díẹ̀ tí kátólíìkì ṣe kátólíìkì kọjá Europe ó fi God of Israel ó fi control Europe kí ni mo ń gbìyànjú láti sọ ni pé but ẹni tó fi God of Israel control gbogbo Africa lẹ́ni àwọn Britain ni Church of England ara àwọn tó ń wa ship tó náà fi kó àwọn èèyàn wa kúrò àwọn priest wà lára àwọn tó wa ship tó fi kó ẹrú nígbà náà àwọn náà ló gbé God of Israel lọ sí Asia bó ti jẹ́ pé àwọn náà ló pa pé continent tó ṣáà tó ń pín ayé lèdí tó ń sọ orúkọ tó ayé ń jẹ́ Japan Chinese India kò síbi tí wọ́n gbé God of Israel lọ kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ǹjẹ́ ó wá yẹ kí àwọn Israel ǹjẹ́ ó yẹ kán lè ban ní UK pé kán má wọ̀lú wọn mọ́ torí coronavirus kí ni mo ń gbìyànjú sọ ni pé torí wọ́n ní bí UK ti wà ní red list pé UK ò gbọ́dọ̀ wọ ìlú àwọn mọ́ àwọn ará Nàìjíríà dẹ̀ ṣì ń retí God of Israel kó wá wo àwọn sùn ṣe rí pé orí wa ò pé nílùú yẹn mo sọ́rí gan orí wa kò pé rárá orí wa ò pé nílùú yẹn tí àwọn pásítọ̀ yẹn tí orí wọn ò bá pé ẹ jẹ́ ká fún ara wa ní brain ẹ má tiẹ̀ gbọ́rọ̀ àwọn bàbá yẹn mọ́ let's face reality kí ló ń ṣe River Jordan mo rántí ìgbà kan bàbá kan announce ó sọ fún àwọn èèyàn lórí òkè pé tẹ́ bá débẹ̀ tẹ́ bá bẹ́ lu omi River Jordan yẹn báyìí ó ní ara gbogbo wọn máa yá láwù ni tó ní kó máa save owó tó fẹ́ lọ fi wẹ̀ ní River Jordan kí ló wá ṣe River Jordan kí ló ṣe kí lomi tí wọ́n sọ pé adágún aláìsàn ti Námánì ló wẹ̀ ní Jordan ẹjọ́ kí lórúkọ odò kejì yẹn tí áńgẹ́lì máa ń yí lọ́dún tí ẹnìyẹn aláìsàn yẹn ti wà níbẹ̀ fún 38 years tó ní Jésù wá ń kọjá Bethsaida tẹ bá ń wò wọ́n ní chọ́ọ̀chì wọ́n máa gbàdúrà Olúwa o agbára tó wà ní odò Bethsaida láti Nàìjíríà èmi gan máa ń sunkún ẹ Ọlọ́run odò Bethsaida agbára tó wà ní Bethsaida wá wò mí sọ báyìí tó kálẹ̀ agbára tó wà tó mú òjòjò dání tó wo Námánì sọ agbára tó wà ní odò Bethsaida mo dẹ̀ wá Nàìjíríà Ọ̀ṣun Òṣogbo wà ń bẹ gbogbo oríṣiríṣi omi ló wà ń bẹ tó lè wò mí sọ mo dẹ̀ ń sunkún pé kó mi Bethsaida kó wá wò mí sọ agbára Bethsaida kó sọ ṣé ìwọ̀n nǹkan tí mo dára sọ ni pé àtún pé àpótí ẹ̀rí sọ̀kalẹ̀ ta ló kọwọ́ sọ́pọlọ wa who tamper with our brain ní èjì tá wà èjì tójú ti là age of information apapàṣìwà control pẹ̀lú brain Ọlọ́run expose pé tó bá kọ̀wé fún yín but Ọlọ́run expose pé practical àdẹ̀pàpàṣì accept the truth ṣé nígbà tí tó wáyé pé bí River Jordan yẹn ṣe ń heal torí wọ́n sọ pé God of Israel kì í yí padà so kí ló wá dé tí God of Israel ṣe wá yí padà tí ó dé level pé torí coronavirus ẹgbọ́n nǹkan tó sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá jẹ́ ọmọ Israel tó bá ń gbé London tí ò ní resident ní Israelite tó jẹ́ pé Jew ni tí ò ní resident ní Israel kò lè wọ Israel mi ò ní láti replay ẹ̀ mọ́ ẹni tí ò bá kà ẹ padà wá wò ọmọ Israel tí ò bá ní resident tí ò ní resident ní Jew ni o bọ̀ kò ní resident ní Israel kò lè wọbẹ̀ for now
èyí tó bá ní resident tó bá wà wọ́n tó bá tún test negative ó gbọ́dọ̀ quarantine for 14 days. ìbẹ̀rẹ̀ ni mo ti pàdé pásọ̀ kan lórí Facebook tó sọ pé ó ní corona ò sí ní Israel rárá bí ìyẹn kọ́ ni mo fẹ́ sọ lẹ́yìn kó lọ wo Google àwọn èèyàn tán ló ti kú ní Israel. ó ní kò sí corona ń bẹ, ó ní Israel dẹ̀ ló máa solve, ó ní tí àwọn ọ̀bá rí Israel ló máa solve problem. ṣèbí kí ni prisa náà làwọn Israel nù àbí kí ni prisa náà lù. God of Israel hallelujah náà ké nínú Bible tó wó di Jericho. ó yẹ kán ti lọ kí hallelujah kan lọ yí Palestine ká. bí nǹkan tí mo ń sọ màmá wa tó kọ ni pé nínú ìwé mímọ́ àwọn kan ké wọ́n ti dá ṣẹ́gun bí wọ́n ké pẹ̀lú ìwọ yóò sì borí ogun. ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n jáde lóko ẹrú Mósè ń kó wọn lọ sí Ísírẹ́lì nílẹ̀ ìlérí, òkun pupa níwájú, ogun Fáráò lẹ́yìn, àwọn ẹlẹ́ṣin àtàwọn ọmọ ogun gbìyànjú láti kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú. ó sọ pé Dáníẹ́lì ké àbí àwọn kan ké ìdè wọn já nǹkankan. èmi náà wá tún orin yẹn kan, wọ́n ní eriwo ya wọ́n tún wá ní orin hallelujah, wọ́n ní eré hallelujah lórí ìṣẹ́gun. èmi wá kọ fáwọn tó gbàgbọ́ Pọ́ọ̀lù Sílà ké nínú túbú, ìdè wọn sì àpọ̀. Pọ́ọ̀lù àti Sílà wọn ké eré hallelujah náà ké àbí ìdè Pọ́ọ̀lù àti Sílà já. jélọ̀ ó káwọ́ sókè ó ní òun ti gba Jésù gbọ́ kí Pọ́ọ̀lù baptisi mu. ìgbà tó wá padà rí arrest Paul, ṣe wọ́n pé inú túbú náà ní Pọ́ọ̀lù gbégbégbé tó ti ń kọ lẹ́tà. ṣé Pọ́ọ̀lù àgbà tí Pọ́ọ̀lù wá tún hallelujah ké yẹn kí ló wá ṣẹlẹ̀? ìgbà tí Pọ́ọ̀lù wá tún hallelujah ké network fail. nǹkan tá burú mi kan sọ nìyẹn pé bóyá àgbà tí wọ́n kọ́kọ́ ké hallelujah yẹn network balance gbà yẹn, bọ̀ ìgbà tí wọ́n wá tún hallelujah ké network fail. then ìgbà tí wọ́n arrest Peter tó ní àwọn church wọ́n gbàdúrà ìjọ gbàdúrà wọ́n ní bí ìjọ ṣe ń gbàdúrà báyìí wọ́n ní gbogbo ìdè tó fi já, wọ́n ní ó já tó fi so Peter sínú òkè ní prison ó já. wọ́n ní angel ó gbé Peter nígbà tó máa dé ẹnu ọ̀nà ìloro, wọ́n ní bí gate ṣe ṣí fún wọn ní tí wọ́n kọjá. nígbà tí Peter dé ọ̀dọ̀ àwọn ìjọ tó ń gbàdúrà, wọ́n ní wọ́n sọ pé wọn ò mọ̀ bóyá Peter ni, àwọn ìjọgbọ́n ò bìlífù pé Peter lè escape. ń gbàdúrà èèyàn dé ẹ ò gbàgbọ́, ṣé ti rí pé irọ́ ni. wọ́n kàn fi prayer wọ́n fi program ọ̀pọ̀lọ́ wa. tẹ bá ń wo Yorùbá movie ẹ lọ máa wo ancient movie. ẹ rí nínú tradition wa pé wọ́n máa arrest àwọn èèyàn, wọ́n á gbé sínú túbú, wọ́n wá lọ àwọn kan wọ́n wá lọ jí ẹ̀ tó wà nínú túbú yẹn gbé, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jíyàn gbé ní prison. nǹkan tó máa ṣẹlẹ̀ sí Peter ń gbà yẹn nìyẹn. bóyá wọ́n kun àwọn tó ń ṣọ́ géètì lórun, wọ́n lo agbára ìṣẹ̀ṣe, wọ́n wá gbé Peter já. torí ìgbà tó ń rí arrest Peter tó wá gé orí Peter, ṣùgbọ́n náà rí arrest Peter tó wá pẹ́ nínú ẹ̀wọ̀n. so kí ló dé tí angel tún padà tún rí Peter gbé? so tẹ bá ń fi Paul tọrọ tẹ ń fi Peter tọrọ, ṣe rí pé kò make sense. torí wọ́n náà mú Peter, wọ́n náà mú Paul. wọ́n nígbà tí eré tí wọ́n ké hallelujah Paul escape. ìgbà tí wọ́n tún padà mú Paul, wọ́n ké hallelujah Paul escape. tẹ bá wá ń fi Paul àti Peter tọrọ tẹ fi ń ṣe prayer, ṣe rí pé kò sí sense kankan bẹ́ẹ̀, àbí sense wà bẹ́ẹ̀? kò sí sense bẹ́ẹ̀. then tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ké hallelujah yẹn tíde ń já, gbogbo wọn tó wà lẹ́wọ̀n ní Nàìjíríà ǹjẹ́ wọn ti ní hallelujah? mo mọ̀ pé lómi àti hallelujah ni àti fẹ́ bó o torí kò ti kà. ó yẹ gbogbo wọn kí ìdè gbogbo wọn ti já, kí prison kó ti tú, kí ìdè wọn kó ti já, kí prison kó ti tú, kí gbogbo ẹlẹ́wọ̀n Nàìjíríà. so tóyìnbó bá mọ̀ pé tẹ bá ké hallelujah ìdè yín máa já, wọ́n wá sọ fún yín pé hallelujah ní kẹ́ máa ké. tí ìdè yín máa sọ fún yín pé wọ́n ké hallelujah odi Jericho wó, wọ́n dẹ̀ fi kọ́ ṣọ́ọ̀ṣì. a máa ké hallelujah 21 méje 21 à ń ké 70 lẹ́yìn 21 a máa ké 70. ṣọ́ọ̀ṣì òde wó, ṣọ́ọ̀ṣì òwò, ṣùgbọ́n òun náà ké tó di Jericho wó. so tó àbí kí wọ́n fi kọ́ kínní, ó yẹ kó wò náà. so it's just a scam ní gbogbo ẹ̀. wọ́n brainwash wa ni. ẹ mọ̀ nǹkan tó ń pè ní brainwashing fún yín láti lose identity yín, wọ́n brainwash yín láti lose identity yín, wọ́n brainwash yín láti gbàgbára yín, láti sọ yín dìran míì kẹ má mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́. òun náà ṣe sọ fún yín hallelujah ní kẹ máa ké, eriwo yá ní kẹ máa ké o. eriwo yá tẹ bá tí wọ́n bá sọ pé eriwo yá, wọ́n á ní àyàgbó àyàtọ̀. abẹ́ ẹ̀mọ́ túmọ̀ àyàgbó ni a máa dàgbà a máa darúgbó.
àyàgbó, that is pé a ó dògbó, a ó tọ́, a máa di ògbó, a máa tọ́, we will live long in good health. Òun ni after tó tẹ̀lé. Eriwo ìyà yẹn náà ń ké lọ́dọ̀ Olódùmarè títí wa. Wọ́n lè máa kí hallelujah lọ́dọ̀ Allah, ṣùgbọ́n lọ́dọ̀ Olódùmarè nǹkan tó Olódùmarè kó àwọn Ọ̀rúnmìlà ni wọ́n fi sílẹ̀ fún wa. Eriwo ìyà òun ni títí wọn. Eriwo ìyà Ìsolódùmarè language, Ìsolódùmarè language. Tábàdí ọgbà ìtẹ̀rọ eriwo ìyà àókè. Eriwo ìyà ló mú wa gòkè adúpẹ́. Eriwo ìyà ló mú wa gòkè nínú ewu. Eriwo ìyà ló mú wa gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Eriwo ìyà ló mú wa gòkè ayọ̀. Nínú odù mímọ́ àwọn kọ́kẹ́ wọ́n ti dá ṣẹ́gun. Bí wọ́n ké pẹ̀lú ìwọ yóò sì borí ogun. Nínú odù mímọ́ àwọn kọ́kẹ́ wọ́n ti dá ṣẹ́gun. Bí wọ́n ké pẹ̀lú ìwọ yóò sì borí ogun. Ọ̀rúnmìlà àtàwọn ọmọ Ọ̀rúnmọlẹ̀ nígbà tí wọ́n dé odò Ọya ní gbogbo ọ̀nà bá dí gágá. Ọ̀rúnmìlà bá mú ìrọ́kẹ́ ifá rẹ̀ ló bá na odò Ọya. Ní odò Ọya bá pín àwọn ọmọ Ọ̀rúnmọlẹ̀ kọjá nínú ìyàngbẹ ilẹ̀. Eriwo ìyà lórin ayọ̀ lọ́jọ́ náà, àbí kílẹ̀ rò kán máa ké. Eriwo ìyà orin ìṣẹ́, wọn lè hallelujah, wọ́n yan ni wọ́n làwọn bàbá ńlá wa yan fandafanda ní. Eriwo ìyà lórí ìṣẹ́gun. Nínú odù mímọ́ àwọn kọ́kẹ́ wọ́n ti dá ṣẹ́gun. Bí wọ́n ké pẹ̀lú ìwọ yóò sì borí ogun. Àwọn odù 16 nígbà tí wọ́n rọ̀ wọ́n wà lórí omi wọ́n yan fandafanda. How what an insult to our generation. Tàbá wọ history ta ní rich ju gbogbo history wèrè tán fún wa. Àwọn odù 16 àtọ̀rúnmìlà wọ́n rìn lórí omi báyìí ní bí fàṣẹ sọ nìyẹn. Wọ́n yan lórí omi, wọ́n ní Jésù rìn lórí omi. Àwọn bàbá ńlá yín ti rìn lórí omi thousands of years kí Jésù kan tó bí Jésù. Ọ̀rúnmìlà ń rìn lórí omi, àwọn odù 16 rìn lórí omi. Gbogbo nǹkan táwọn bàbá ńlá yín ti ṣe òun lè wá fi ń preach. I pity you. I pity you. I pity you. Kí ni mò ń gbìyànjú láti sọ fún yín ni pé àánú yín ṣe mí. Ẹ reset ọpọlọ yín. Àwọn tó wá kó wa lẹ́rù àwọn gan ni Satan. Wọ́n ní Satan came to kill, to steal, to destroy. Wọ́n wá jí nǹkan wa, nǹkan ogun bí wa. Wọ́n wá tàn wá jẹ. Wọ́n wá sọ wá di ìrankíran. Wọ́n sọ wá di ìrankíran because ọmọ kọ́mọ ló ń ṣépè fún bàbá ńlá ẹ̀. Ọmọ kọ́mọ ló máa lọ sí ilé ìsìn tá máa gbé bàbá ńlá ẹ̀ ṣépè. Ọmọ tí ò gbọ́ràn sóbì ẹ̀ lẹ́nu tó ń gbọ́ràn sóbì olóbì. Ṣé ọmọ gidi nìyẹn? Ṣé ọmọ gidi ni? Ọmọ gidi ni ò gbọ́ràn sóbì òbí tiẹ̀. Òbí ni lòótọ́ ni, òbí ni. Báwo ni ànábì mọ́mọ́ ṣe máa já ànábì ẹ? Do you know the meaning of ànábì? Ànábì túmọ̀ sí òjíṣẹ́. So jí ó gbè. Gbogbo wọn yẹn wọ́n ń ṣe òjíṣẹ́ yín. Ọ̀rúnmìlà kì í ṣe òjíṣẹ́ yín. Àwọn Ọ̀rúnmọlẹ̀ tó ṣọ̀yìn sílẹ̀ wọ́n ṣe òjíṣẹ́ yín. Ànábì ti yín wá láti ilẹ̀ Lárúbáwá. Àwọn ànábì ti yín. Báwo ni wọ́n ṣe máa já ànábì yín? They can't be your ànábì. That's why they don't have regard for you. Bẹ́ẹ̀ báwo yín kẹ́ kírun kẹ́ forí gbọ́ àtẹ̀bádélẹ̀ Lárúbáwá lè ní they don't even see you as human being. Same way, and we ignore our own. Gbogbo ìwà tí òun ṣe wà ọmọlúwàbí wọn àwa látọ̀ máa gbèjà wọn pé oh no they are not. Kò hàn wọn bẹ́ẹ̀. Iṣẹ́ tí Allah kọ́ àwọn bí Àyìnlá ṣe kọ́ àwọn ọmọ tiẹ̀ náà ṣe ń hùwà. Bí Yahweh ṣe kọ́ àwọn ọmọ tiẹ̀ náà ṣe ń hùwà. Bólódùmarè ṣe kọ́ àwọn baba ńlá wa òun náà ṣe ń hùwà. Àwọn ọlọ́ba wa jẹ́ lẹ́ni ìtàn tiwa, the allegory of parable of the sower, àwa gangan ni. Àwọn Olódùmarè ó gbin ọgbà àjàrà, ó gbé àwọn Ọ̀rúnmọlẹ̀ síbẹ̀. Àwọn Ọ̀rúnmọlẹ̀ wọ́n wá ń fẹ̀. So gbà tán lọ sán wọ́n ń fẹ̀ ìyẹn nílẹ̀ títí wa yìí. So àwọn invaders wọ́n wá da èpò sáàrin àlìkámà. Ìgbà tó yá wọ́n ní àlìkámà wá pọ̀ ju èpò wá pọ̀ ju àlìkámà. Èpò wá fún àlìkámà gágá
tí èpò wọ́n nígbà tán lọ fẹ́ fa èpò tu wọ́n ní pé ẹni tó ní ọgbà yẹn ó ní pé ẹ má fà wọ́n tu, tẹ bá fà wọ́n tu ńgbà náà ó ló máa pa tó bá di ìgbà ìkẹyìn káṣekórè. Nǹkan tí mo ń sọ yìí ẹ relate ẹ̀ mọ́ wa, àwa ló bá ṣe, àwa gangan ni kíní ìbáwí, àwa gangan ni kíní ìbáwí. Nígbà tí wọ́n wá gbé ẹ̀sìn àjèjì méjì yìí dé, ó bẹ̀rẹ̀ sí ń wọlé sí wa lára díẹ̀díẹ̀, àwọn baba ńlá wa sì ń ṣe ìjẹ̀ṣe wọn, but àwa ọmọ ìsìn ó ti shrink wa, ó ti pollute wa, ó ti gba culture lọ́wọ́ wa, ó wá kó wa sínú, ó wá fún wa dí gágá débi pé gbogbo nǹkan tó yẹ ká máa jẹ nǹkan ẹ̀tọ́ tiwa lénìí gan àríṣe mọ́. Àwọn Fúlàní àti àwọn tó wá fún wa lẹ́sìn, àwọn méjèèjì náà ló kú fún wa lẹ́sìn, Fúlàní àti British, àwọn ló náwó, àbáwọn kan ló náwó wa. Gbogbo iṣẹ́ táwọn baba ńlá wa ṣe, gbogbo owó tán rí ní South West a ò gbádùn ẹ̀. Ẹ wo bí ìlú wa ṣe rí yàmàyàmà, kò develop, kò ṣe kankan, kò sí free education, kò bàbá Awólọ́wọ̀ gbìyànjú títí kò rí ṣe. Kí ni mò ń gbìyànjú ni ibi tó wá burú dé, àwọn tó wá jẹ́ ọmọ onílùú tó jẹ́ ọmọ alálẹ̀, àwọn ló tẹ̀lú wọn dó. Wọn ò ní right láti contest Nàìjíríà. Àwọn oníṣẹ̀ṣe wọn ò ní right àti dá sí kankan. Àwọn la wá ń pè ní rebel, àwa ń wò wọ́n bí idiots. Mo ṣe analysis kan, mo ní nínú àwọn ọmọ tó ń yàgbẹ́ sílé bàbá wọn, tí wọ́n ń yàgbẹ́ sílé bàbá wọn àtàwọn tó ń túnlé bàbá wọn ṣe, àwọn wo lọmọ gidi? Àwọn oníṣẹ̀ṣe ló ń túnlé ṣe. Àwa tán bí sí ẹ̀sìn àjèjì, àwa la ń yàgbẹ́ sílé, because tiwa ẹni a máa ń fi ẹnu àbùkù lu àwọn bàbá bíi pé kí ilé tán kọ́kọ́ wó pátápátá ni. But àwọn ẹlẹ́sìn àjèjì wọ́n tiraka pé ilé yìí ò ní wó, àwa sọ pé èèyàn burúkú ni wọ́n. Àwa ní pé èèyàn burúkú ni àwọn yẹn, àwọn tó ń túnlé ṣe. Mo máa ń sọ fún gbogbo èèyàn, pásítọ̀ kan wá bá mi, mo ní bàbá sit down, ẹ ṣiṣẹ́ ń sìn, tó bá di 200 years gbogbo nǹkan tẹ́ sọ fáwọn ọmọ yín kó máa gbọ́ Chinese, kí Chinese kan tó wá control ọpọlọ wọn, kó máa praise Chinese yẹn, kó máa rántí yín mọ́. Mo ní ṣé àwọn ọmọ yẹn lè ṣoríire, ó ní ó lè ṣoríire. Mo ní so gbára lè ṣoríire náà èmi ṣe pé òun la ṣe lọ káàkiri ẹni ìlú tí gbogbo àwọn citizen yẹn bá ń lọ káàkiri, ṣe bí ìlú tí yà ń jẹ wọ́n ni, ìlú tí yà ń jẹ wọ́n. We pray, we fast, we do everything, but kò work. It never work. Ṣó work ni? Kò work, torí pé òótọ́ ló fi tẹ̀lú wa dó, òótọ́ ni wọ́n fi tẹ Ilẹ̀ Ifẹ̀ dó. Wọ́n ní òótọ́ ló ń gbàyàn láyé. Ìgbà tí mo kéré, tí a bá parọ́, ṣe wọn kan ọmọ kékeré, kò sọmọdé tí kì í parọ́. Tá bá ṣe nǹkan, tá bá parọ́ ńgbà yẹn, bóyá nǹkan ṣẹlẹ̀, màá ní kò rí bẹ́ẹ̀. Ìyá bàbá mi á ní ká wá ní bèbè, òótọ́ yé gbanilà lálẹ́ Ifẹ̀, bọ́n ṣe máa ń sọ fún mi ní kékeré nìyẹn. Òtítọ́ nìkan dọyé gbanilà lálẹ́ Ifẹ̀ ní. Bí ìyá bàbá mi ṣe máa ń sọ nìyẹn pé wọ́n ní òótọ́ nìkan ló máa ń gbàyàn nífẹ̀ẹ́, ìyẹn nílẹ̀ Ifẹ̀. Òótọ́ yé gbanilà lálẹ́ Ifẹ̀. Òótọ́ ni àwọn baba ńlá wa fi tẹ ìlú wọn dó, òótọ́ náà fi ṣèlú wọn, ṣùgbọ́n irọ́ lẹ fi ń ràn nílẹ̀ yẹn. Báwo lẹ ṣe rò pé nǹkan ṣe máa work? That's why tó yẹ pé gbogbo orún mọ́lẹ̀ àti èṣù tẹ hate, èṣù kò ní lọ ṣe wrong person. Tó ń bá ṣe nǹkan tí ò dá, tẹ bá lọ sí ìdí èṣù, ẹni tó jalè lè èṣù á ṣe. Tẹ bá lọ sí ìdí Ògún, ẹni tó ṣe nǹkan tí ò dá lè Ògún á ṣe. Tẹ bá lọ sí ìdí Ṣàngó, Ògún ò ní mú wrong person, torí pé olóòótọ́ ni wọ́n. Ìjọ́ kan ni mo béèrè question ní group, mo ní báwo náà ṣe strict bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ pé wọ́n tún ṣòótọ́ tọ́mọ tí wọ́n gan bá ṣe wọ́n á yanjú ẹ̀. Àwọn bàbá tó ń kọ́ wa ní pé torí pé àwọn ọ̀rúnmọlẹ̀ wọ́n wà lọ́ndà Olódùmarè, so nǹkan tó Olódùmarè bá dẹ̀ nìkan ṣe náà wọn ò ní choice, tó bá yẹ pé tara wọn ni wọ́n lọ́lọ́dùmarè ò ní kò sí màgòmágó ní Olódùmarè, àwọn ọ̀rúnmọlẹ̀ dẹ̀ ló wà lábẹ́ ẹ̀. So tó bá jẹ́ tara àwọn ọ̀rúnmọlẹ̀, wọ́n lè máa wò pé ọmọ wa lélẹ̀ ẹ̀ má jẹ́ apá, ṣùgbọ́n Olódùmarè ní no nonsense ní, so they are subjected. So wọ́n ní so ikú tó dẹ̀ máa ń ṣe yẹn, tó bá ń wipe yẹn wọ́n fi gbà ẹ́ là ní, because they need to take that person away. Body ẹ̀ náà mú kúrò, the soul and spirit wọ́n á padà lọ túnṣe, wọ́n lè padà ràn wá kó wá túnlé ayé èèyàn, but for láti má pollute àwọn tó kù, òun náà ṣe máa mú kúrò ńlẹ̀. So ìlú tó ń fi òótọ́ tẹ̀dó, tó ní òótọ́ ló ń gba nílà nífẹ̀ẹ́, tó wá ń fi rọ́rùn ni ẹjọ́ ṣó lè ní progress? Kò lè ní progress.
ara àdìsá ṣe gbọ́dọ̀ gba Yorùbá nation Oòduà kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation. Ilẹ̀ olùdáyé lórúkọ wa, àwa lọmọ òdáyé, ìyè òdáyé tọ́wá Yorùbá kọ́ kò ní dá Yorùbá bá kọ́ ni, àwa ni ọmọ òdáyé, Olódùmarè ló ń jẹ́ òdáyé, òdáyé ẹni tó dá ayé, olùdáyé, aláṣẹ ọ̀run, Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀, Olódùmarè ló ń jẹ́ olú ìwà ọ̀run. So ilẹ̀ ọmọ tí olú ìwà ọ̀run bí, ilẹ̀ ọmọ òdáyé, bẹ́ẹ̀ ni a máa láti kúrò lóko ẹrú. Ṣó yẹ kí orí máa tẹlẹ̀? Ara ò lè rọ wọ́n Nàìjíríà, ara ò lè rókun, ara ò lè rádìyẹ torí wọ́n fi orí àgbà tẹlẹ̀. Bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé ìyà ẹ̀ ń jẹ wá o, bọ́ ara ò lè rọ wọ́n fi ìyà jẹ wá. Ẹ mọ̀ pé májẹ̀mú ni, wọ́n ti fìyà jẹ àwa ọmọ òdáyé, wọ́n tún wá sọ àwa ọmọ òdáyé, àwa ló ń bá òfin àwọn tó yẹ ká bá òfin. So a ní láti gba òmìnira, àtàwádẹ máa gba òmìnira, Ọlọ́run ló máa gba òmìnira fún wa, àwọn babaláwa ló máa gbà á. Need the struggle ju pé ká repent. Tá bá ti ronúpìwàdà tá mọ bàbá ní bàbá, that's ó bá tán. Ronúpìwàdà kẹ́ mọ bàbá ní bàbá ló bá tán. Need ṣé ní gbogbo ìyà tá fi ń jẹra wa yìí tán ní kẹ́ máa gbàwé 40 days kíníkan kìnìkan, you don't need it. Àwọn Israeli tán fi ṣe example fún yín ní Bible, ẹ fira yín sí ṣù wọn. Ìgbà tí wọ́n dán backslide wọ́n ní ìyà jẹ wọ́n, ìgbà tán ronúpìwàdà kí wọ́n ní Yahweh ṣe, ó dáríjì wọ́n. Same way náà báwa náà bá realize mistake wa, tá mọ bàbá ní bàbá, tá mọ àwọn bàbá ńlá wa ní bàbá, tá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún wọn, tá bu ẹnu àtẹ́lù wọn mọ́. Nígbà tí Bíbélì sọ pé ègbé ni fún ọmọ tó wí fún òbí ẹ̀ pé kí ni ìwọ bí, à ń ṣe ọmọ ànábì Ibrahim, ọmọ Bàtálá, Ògún, Ṣàngó, Ọya, Ọ̀ṣun, ọba alúayé, òrìṣà oko, ọ̀ṣọ́ òṣì, ọba, gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló ṣẹ̀ àwa sílẹ̀, Ọ̀rànmíyàn, Odùduwà, àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ nìyẹn, Ọ̀rúnmìlà. So tá bá wá ń ṣépè fún bàbá títí wa, tá wá ń hail ànábì, do you even know the negative side of ànábì Ibrahim? That is the another thing tí mo máa ń sọ. Ìgbà mi tẹ́lẹ̀ bá sọ pé mi ti ẹ̀gbà believe àwọn history òye mọ́, I don't believe, mi ò mọ life wọn live. Tẹ́ bá fẹ́ ṣe advertisement product, good side lẹ́ máa sọ, ẹ̀ ní sọ negative side. Òyìnbó dẹ̀ ló kọ Bible. So tó bá jẹ́ kó mọ̀ pé tá bá tẹ̀lé ànábì Ibrahim ayé wa máa da wọn ò ní mú wá bá wa. Yes, the same òyìnbó tó sọ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí orúkọ bí lọ́dọ̀ ọ̀nà tó lè fi gbàlà, òun ni orúkọ Jésù. Time tí wọ́n kọ King James tó kọ wà ní Illuminati, ó dẹ̀ jẹ́ Lord, ó jẹ́ kínní ni Freemason. Kí ló dé tí ó ṣe kúrò ní Freemason ẹ̀ tó dẹ̀ pé dídọ̀la gbogbo ọba England ló gbọ́dọ̀ ṣàwo, gbogbo ọmọ ilé ọba England ló gbọ́dọ̀ ṣàwo. School tó ń lọ special ni wọ́n dẹ̀ ṣàwo tí wọ́n lọ, tó bá dẹ̀ délé awo wọn ẹ lọ Google ẹ̀, wọn kì í pe Jésù ńbẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ Jesus ńbẹ̀, wọ́n ń pè ńbẹ̀. So kí ni, so are they alright? Òun ni mo ṣe máa ń wò pé báwo ni Jésù ṣe wá arrest àwọn èèyàn lọ́dọ̀ tiwa tí ó ṣe arrest àwọn òyìnbó látijọ́ ẹ̀. Presently ìyá wa tó jẹ́ òun lolórí Queen of England, bí ọdún 5 sẹ́yìn ló ṣe 70 years tóun ti jọmọ Freemason. Holy Ghost wà dé arrest ẹ, kò change mind ẹ, kò convince ẹ láti gbà yẹn. Holy Ghost wà arrest ẹ, kò convince ẹ. So bàbá tó jẹ́ bàbá ìjọ, ọmọlé ọba ni, ọmọ bàbá Queen, bàbá tó bí bàbá Queen náà ni òbí, òun ni bàbá ìjọ Church of England, òun ni olúwo báyìí. Queen ló yẹ kó jẹ olúwo, bọ̀ torí pé obìnrin ni Queen, obìnrin kì í jẹ olúwo. Ọkọ Queen tó kú, mi ò ní time láàárọ̀ yìí, highest level ló dé ń bẹ̀. Kí ló dé tó Holy Ghost ò ṣe arrest gbogbo wọn, tó fi Holy Ghost wá arrest yín Nàìjíríà? Poverty ló ń arrest yín, kò sí Holy Ghost kankan tó arrest yín Nàìjíríà. Poverty òun ni Holy Ghost tó arrest yín Nàìjíríà. Illusion, yes, tí àwọn tó introduce Holy Ghost wa, tó Holy Ghost ò dẹ̀ change wọn, tó dẹ̀ dúró nínú ìṣẹ̀kíní wọn, tó fi ń gbàgbára, tó fi ń control yín. Holy Ghost wọ́n arrest àwọn oníṣẹ̀ṣe, àwọn oníṣẹ̀ṣe tó Holy Ghost arrest yẹn elébi ni wọ́n. That is my home. Yes, elébi, àwọn elébi ni àwọn míì dẹ̀rẹ́, irọ́ ni wọ́n ń pa. Tó bá purọ́ tó Holy Ghost arrest wọn, they are playing games. Abẹ́ wọ́n máa lò ṣẹ̀ṣẹ̀ lábẹ́, wọ́n máa pe Jésù níta, àwọn ló pọ̀ jù. Wọ́n ní mo dúró lórí Jésù àpáta ayérayé, irọ́ dẹ̀ wọ́n ti so gbogbo ẹ̀ mọ́ra, wọ́n ti pé gbogbo ẹ̀, wọ́n ti ṣe gbogbo ẹ̀. So wọ́n máa ródọ̀ wọn lọ, wọ́n dẹ̀ máa tàn yín.
mo kàn wá show kìíní yẹn fún wa ká bẹ̀rẹ̀ sí ń reset brain wa. Àwọn Israel ban torí coronavirus. Ọlọ́run ló kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run kọ́ gbogbo everybody lẹ́kọ̀ọ́ nsìn. Ọlọ́run kọ́ gbogbo wa ní ẹ̀kọ́. Àbí agbára Yahweh ká gbogbo ogun tó wà láyé wa, ṣùgbọ́n agbára Yahweh ò ká corona. That's the simple meaning. Òyìnbó làwọn Israel wọn kíá. Àwọn tó wà ní Israel gan lè ní gan wọn làwọn kọ́ ní ancient people, ìbò yẹn kọ́ ni a fẹ́ sọ lé ní. Àwọn èèyàn dúdú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà, àwọn òyìnbó ló lé àwọn èèyàn dúdú kúrò ń bẹ̀. Gbogbo àwọn tó wà nílẹ̀ Lárúbáwá ṣe rí kán máa wọ súùtù ni. Báwo làwọn tó wà ń bẹ̀ ṣe ń wọ súùtù? Bọ̀ yẹn ò ń ṣe tọ́pìkì ní. So Sherry, they just let's get out of all this deception. Ẹ jẹ́ ká kúrò nínú illusion. Àwọn baba ńlá wa ti ń ṣe healing. Àwọn baba ńlá wa Ọ̀rúnmìlà ó wà nínú Ifá pé a máa lọ wá kíní ẹ̀ máa play ẹ̀. Baba Ifá sọ jí lókì àwọn ọmọ wa wà Ọ̀rúnmìlà 5. Ọ̀rúnmìlà rán wọn iṣẹ́ wọn náà gé orí gbogbo wọn inú Ifá. Wọ́n nígbà tó Ọ̀rúnmìlà dá padà, Ọ̀rúnmìlà dá orí yẹn ó pàṣẹ orí padà sórí wọn di alààyè ọkàn. Gbogbo yẹn ò ní túmọ̀ sí wa mọ́. Òtúrúpọ̀n Ọ̀rúnmìlà ló máa ń pè ní Ọ̀rúnmìlà ìwọ ló sọ òkú alẹ́ àná di alààyè ọkàn. Ọ̀rúnmìlà ló máa ń pè ní ọba tó sọ òkú alẹ́ àná di alààyè ọkàn. Ọ̀rúnmìlà ti ń jẹ́ orúkọ yẹn kí kọ́tẹ̀ tó bí Mósè, kán tó bí ànábì Ibrahim, ṣebí 6,000 years 4,000 ànábì Ibrahim. Ọ̀pẹ tó wà nílé Ọ̀rúnmìlà 17,500 archaeology. So ẹ wo calculate. Ọ̀rúnmìlà ni wọ́n ń pè ní ọba tó sọ òkú alẹ́ àná di alààyè. So ìyẹn Ọ̀rúnmìlà wa Agbọ́nirègùn. So ìyẹn ọ̀dà tó gún fún wa ọbẹ̀ di àtúnṣe. Tàbá sì fẹ́ wà London mental program yìí fọ́ọ̀sì èèyàn o, kò sí àbẹ̀yàn kankan pé tipátipá ẹni tó bá fẹ́ ṣe irú ẹ̀ lọ kó máa ṣe. But mo ti dominira, mo ti dominira, mo ti dominira, ẹ bá mi yọ̀ àti ìdá mi láre. Mo ti dominira, méde ṣẹ́rú mọ́, mi ò ṣẹ́rú, mi ṣẹ́rú ẹ̀sìn mọ́. Mo ti padà sọ́dọ̀ àwọn bàbá mi. Ọmọ Olódùmarè ni mí, kì í ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. No, ọmọ Olódùmarè lèmi ń ṣe nípa pé mo jẹ́ ọmọ irúnmọlẹ̀. Ṣé bí bàbá mi ló nílẹ̀, kí n má rìn kí n má yan fàlàlà, kí n má rìn kí n má yan fàlàlà. Mi ò ń ṣe ọmọ Olódùmarè nípa ìgbàgbọ́ nínú Jésù. No, torí pé àwọn baba ńlá tèmi ló ń pe Olódùmarè. Ìgbà táwọn ẹlẹ́sìn àjèjì dé, òun ni wọ́n jí Olódùmarè nínú tradition wa. Àwọn ọ̀rúnmọlẹ̀ kí ni wọ́n? Ọmọ Olódùmarè. So àwọn ọmọ ọ̀rúnmọlẹ̀ lè jọ ọmọ Jehovah, àwọn ọ̀dẹ̀ lè jọ ọmọ Allah torí wọn ò mọ̀. Pastor kan sọ láwọn only my forefather, only my ancestor did not know God. Mo ní yes, they don't know God. Wọn ọ̀dẹ̀ mọ̀ God. Wọn ò sọ òyìnbó, wọn ò mọ̀ God. God tẹ́ ń sọ kò mọ̀ wọ́n rí. Because tí God yẹn bá mọ̀ wọ́n ó yẹ kó list àbí kò yẹ kó Bàtálá wà níbẹ̀ àbí ó yẹ kó Ògún wà. Àwa fúnra wa la tún là ń fìsì Ògún sínú ẹ̀ tá à ń fìsì Ṣàngó sí. God ò dárúkọ wọn. So God yẹn ò mọ̀ wọ́n rí. Ẹni tó mọ̀ wọ́n l'Olódùmarè. Bólẹ̀ dẹ́dẹ́ tí máa mọ bí tí wọ́n ti mọ̀ wọ́n. Inú Ifá lẹ́yìn máa ti mọ ẹni tó mọ̀ wọ́n. Inú Ifá lẹ́yìn máa ti gbọ́ pé Olódùmarè kó ikin 16 fún Ọ̀rúnmìlà. Olódùmarè ló tẹ Ọ̀rúnmìlà lódù. Olódùmarè ni olúwo Ọ̀rúnmìlà. Inú Ifá lẹ́yìn máa ti gbọ́ pé ọ̀sẹ̀ 2 náà fi dá ènìyàn. Orí, èjìká, 2, ikùn, ẹsẹ̀ 2, ọ̀sẹ̀ 2, òun ni odù tí Olódùmarè fi dá àwa ẹ̀dá. Inú Ifá lẹ́yìn máa ti rí yẹn. Ẹ lè rí yẹn kànú Bíbélì. So inú Ifá lẹ́yìn máa ti gbọ́ pé nígbà tí ilé ayé ń dojúrú, ẹ̀là ni Olódùmarè rán kó lọ tún ilé ayé ṣe. Nígbà táyé Olúfẹ́ ń bàjẹ́, ẹ̀là ni Olódùmarè rán kó lọ tún ilé ayé Olúfẹ́ ṣe. Ẹjọ́ ẹ rí yẹn kànú Bible. Àbẹ̀rẹ̀ Olúfẹ́ inú Bible, àbẹ̀rẹ̀ Olúfẹ́ inú Al-Quran. So tẹ́ bá fẹ́ mọ Olódùmarè, ẹ lọ sínú Ifá. Ifá ló nílé ayé, Olódùmarè ló lọ́run. Ènìyàn gọlágọ̀ jù, wọ́n ṣe bá wọn gbọ́n. So tẹ́ bá ti gba Ifá gbọ́, tẹ́ gbọ́ Ọ̀rúnmìlà gbọ́, tẹ́ gba àwọn ìránṣẹ́ olóyè, tẹ́ gbà wọ́n gbọ́, ẹ ò gbọ́ Olódùmarè gbọ́. Torí kò sẹ́ni tó rọ́ Ọlọ́run, ọba àìrí ni. Ọba àìrí, òun ni Ọlọ́run.
àwọn òjíṣẹ́ nípasẹ̀ ẹ̀ ló lè fi rí wọn. So àwọn tó bá dẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe wa káàkiri, mo ti sọ̀rọ̀ kan lénìí, mo ní Olódùmarè nínú tradition wa òun náà ń pè lóyèkèrúwà lédè Ìgbò. Òyèkèrúwà òun ni ìtumọ̀ ẹni tó dá gbogbo nǹkan ayé tó ní ayé àtọ̀run, ìtumọ̀ ẹ̀ náà nìyẹn. Olódùmarè làwọn ń pè Òyèkèrúwà. Ṣé kò jọra ńgbà tó ń pọ̀ lọ́hùn ní olú ìwà àrùn? Ìwà àrùn àwọn Ìgbò náà sọ pé rúwà. Ṣé kò jọra? Rúwà, ìwà àrùn, wà. Ṣé kò sí ń bẹ̀? Olúkálùkù ṣe ń pè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni. So nígbà tí wọ́n dẹ̀ kọ kò sí ancestor àkọ́kọ́ bẹ́ẹ̀. Òyìnbó ni image invisible God. So wọ́n ti try láti sọ fún yín pé òyìnbó ni God. Òyìnbó ni God. The image of the invisible. Gbogbo angel God ńkọ́ òyìnbó ni wọ́n. Orúkọ kí náà ń jẹ́ òyìnbó. The same thing náà ni gbogbo orúkọ yẹn òyìnbó náà làwọn Lárúbáwá torí èèyàn funfun ni wọ́n. Ọmọ ìyá kan ni ọmọ bàbá kan ni wọ́n. So Michael, Jubri, Gabriel, àbí ṣe kankan náà ni. Na the same thing dem be abeg, make dem no scam me anymore. Me I don wise so that time wey I never get sense. Now they talk say Muslim na kini kan I no be. Me I don't know say na PDP and APC dem be, na the same papa born dem o. I no dey kill myself again because of any religion. That time I dey talk say Muslim, Allah no be God. Na Yahweh. Abeg. Na the same thing. I don't wake up. I no dey think that way. I no dey think that way like that again. Abeg, make person come dey turn me to PDP, come dey do APC for me. For Quran, dem talk say I no be Isa, na Allah. No be Allah prophet. No be adorable Allah prophet for Quran. For inside Quran, na Allah give Moses 10 commandments. For Bible, na Jehovah give Moses. So wetin una come dey talk? No be the same person go be. For Islam, the archangel na Michael. For their own, for Christianity, the archangel too na Michael. Una come dey talk say no be the same thing. Abeg. The only thing say na rivalry wey dey between them. One your rival, then the rival. Na rivalry. The two of them na rival dem be. Na I make them come dey fight, come create hatred between me. I no dey fight my family because of any religion now. No, that I no dey fight before sef, but me I no dey do this nonsense. I no dey do all this rubbish anymore. So if somebody dey talk jazz, I no dey na lie. So make you abeg use your brain. Na the same scammer, abeg my sister, na real scammer, na real, na the same thing. Na the same thing. They just brainwash you, say either you fit go for grade A or you go grade B, na the two. Yes, una come dey fight on herself for this thing. Come dey show because your papa. One person, Alujono na the same thing like paradise. For Alujono, you go meet Anabi Ibrahim, you go see Dauda, you go see Jubri, you go see Michael, you go see Sulaiman. When you reach paradise, you go see Abraham, you go see Michael, you go see Gabriel, you go see Daudu, you go see David, you go see Solomon. No be the same place with them be. Abeg, I no dey that one anymore. Una dey look me, I sabi pidgin well. Most of pidgin go. I dey good for pidgin. I dey still. One day I go take pidgin do my program. Na pidgin I go talk throughout that day. Yes, na pidgin English I go talk. Make person no scam my head anymore. The time wey I dey small pikin, wey dem just use my brain, they take my brain. Somebody dey take my brain. They brainwash me. Say Islam o, no be religion for Yahweh o, no be God create am o, so no be Yahweh. Na Christian too go talk say Israel no be this one too. Which kind? I know dey there wey dey write Quran and Bible. So why I can't dey defend the book wey no be? You go see as our people go dey defend the book. I say dem dey there when they write am. I know they go dey testify and say the thing dey their presence. The thing say when dem dey there, na the thing dey happen. Na so dem go dey talk. Come see our Muslim too dey craze. As our no be talk this, our no be talk this. Well,
but the one wey your own papa do when they tell you go say no, you no believe o. And no be dey fly, e dey go heaven come back. Enoch go heaven, but when they tell you say Oduduwa he descended with shame, Ateworan, you say na lie. You think say dem go put Ateworan for person name if the person no Ateworan? When they tell you say Obatala go with Winwi, you go say no be true. How can it be? Now you go talk say your papa na dead, no rise up. You say no how it go be. Orunmila die, no rise up. They no die, your papa, your ancestor no dey die. You know mole won ku. You know they die. But you believe say Enoch go heaven. You believe those one. You believe say Jesus dey walk upon water. You believe say Muhammad dey go. Christian go talk say even na lie, say Muhammad no do anything. Now so Muslim too go talk say na lie. The thing even funny. Bible talk say Jesus die. Jesus dey cross. Quran say no be Jesus, say na another person dem put for cross, say they hide Jesus. Now come dey tell one man say okay na no jaga no I no know, I no dey accept. Okay obìnrin wo ọmọ rẹ̀, ọmọ ibo ìyá rẹ̀, ta ló wá ń bára wọn sọ̀rọ̀ ńgbà náà, ìwà ibo lọmọ wo ìyá rẹ̀. But now we don't even know. Ọ̀rọ̀ méje lórí àgbélébùú na another scam. I no get time for that one today. Ọ̀rọ̀ méje lórí àgbélébùú ó dẹ̀ pé bí 6 or 7 century náà ìṣẹ̀kọ́ sí Bible, kò tiẹ̀ sínú Bible tẹ́lẹ̀. So àwọn early Christian gan ò mọ ọ̀rọ̀ méje, àwa la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀. Then téèyàn bá sọ̀rọ̀ méje tó jẹ́ pé Matthew ló kọ kan, Luke kọ kan, John kọ, Mark kọ. Ẹjọ́ báwo ni wọ́n ṣe wá mọ̀ pé wákàtí kan lèèyàn kan sọ ilé, báwo náà ṣe mọ̀ wákàtí kan téèyàn kan sọ. Understand nǹkan tí mo try láti sọ. Ọ̀tọ̀ mẹ́rin nísìnyí nínú Ifá, àwọn tó sọ̀rọ̀ nípa ẹ̀là, ọ̀yẹ̀kú méjì, èjìogbè àti òdì méjì. Àwọn odù yẹn ló dìdì sọ̀rọ̀ nípa ẹ̀là mímọ́. So ẹ̀là mímọ́ wá sọ ọ̀rọ̀ méje, èjìogbè sọ méjì, ọ̀yẹ̀kú sọ, òdì náà sọ. Nǹkan tí mo try láti sọ ni pé báwo náà ṣe wá mọ hours tán sọ. Ẹni tó bá witness ẹ̀ ó yẹ kó lè sọ. Òdì méjì tó bá pọ̀ ló fẹ́ sọ ọ̀rọ̀ méje tó sọ, ó yẹ kó tó tẹ̀léra ni. Kò yẹ kó tún lọ máa extract ẹnu kìíní mi. Nígbà tó máa wo time gan tó ń kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ gan ìwé yẹn wọ́n ṣe kọ́ time everything ìmí tó bí 50 years kan tó kọ síra wọn. So báwo wá ni bọ̀tì yẹn kọ́ là ń sọ lẹ́ni.